wọ́n ní Wùmí bú ìyá Mohbad, wọ́n ní àǹtí Ìyábọ̀ Òjó náà ṣépè fún ìyá Mohbad, ṣùgbọ́n èmi ò tí ì wo fídíò yẹn o, mi dẹ̀ tí gbọ́dọ̀ yẹn sí ti fúnra mi. Àǹtí Tẹ́ni ọmọ ológo ló sọ pé ìyá Mohbad sọ wípé ẹgbọ́ wọ́n ní ìyá Mohbad sọ wípé Wùmí pé òun ṣépè fún un, Ìyábọ̀ Òjó náà pé òun ṣépè fún un lórí pé òun fún ọkọ ní support láti rí justice fún Mohbad. Àǹtí Tẹ́ni ọmọ ológo ló sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n to God who made me, mi ò tí ì wo fídíò bíi tí Wùmí ti ń ṣépè fún ìyá Mohbad tí wọ́n ń sọ yìí o, mi ò lè sọ fídíò mi o, àmọ́ ilé tí wọ́n ń sọ yìí pé Wùmí ń ṣépè fún ìyá Mohbad tó pé ìyá Mohbad sọ pé òun fẹ́ give support fún ọkọ lórí justice for Mohbad, èmi ò tí ì wò ó. Pé Ìyábọ̀ Òjó dẹ̀ pé ìyá Mohbad ó ṣépè fún lórí ẹ̀ lóòótọ́, èmi ò tí ì wò ó, ṣùgbọ́n àǹtí Tẹ́ni ọmọ ológo ó sọ bẹ́ẹ̀ pé ìyá Mohbad sọ. Àmọ́ èmi wá fẹ́ béèrè pé tó bá jẹ́ òótọ́ ni kí ló lè mú Wùmí wá bínú torí pé ìyá Mohbad sọ pé òun fẹ́ support ọkọ láti rí justice fún ọmọ, tàbí kí ló lè mú Ìyábọ̀ Òjó lóòótọ́ máa ṣépè fún ìyá Mohbad nítorí pé ìyá Mohbad sọ pé òun fẹ́ support ọkọ láti rí justice fún ọmọ. Because ìyá yẹn sọ ó ní according to Àǹtí Tẹ́ni ọmọ ológo, wọ́n nígbà tí ìyá yẹn wá ń bá wọn sọ̀rọ̀, ìyá yẹn sọ pé òun regret pé òun support Wùmí látẹ̀yìnwá, wípé tó ń bá mọ̀ wípé bí tọ́rọ̀ máa padà yí sílé òun ìbákú ti tẹ̀lé ọkàn láti bẹ̀rẹ̀. Àǹtí Tẹ́ni wá ń béèrè pé kí ni ọ̀rọ̀ yẹn túmọ̀ sí, ká ní òun mọ̀ pé bí tọ́rọ̀ máa yí sílé òun ìbá ti kúkú tẹ̀lé ọkàn láti bẹ̀rẹ̀. Wọ́n wá ní kí ni túmọ̀ statement yẹn, pé àwọn tó tún gbọ́ Yorùbá kí ni wọ́n rò pé ìyá Mohbad ní try láti sọ níbẹ̀ yẹn. Then pé òun regret títẹ̀lé tó ń tẹ̀lé Wùmí. Then ṣe tẹ̀rí ìwúmọ̀ kan tó tiẹ̀ wà tí ó ṣiṣẹ́ náà kan fún wa dó àti ṣépè fún wúmọ̀ yẹn tẹ́lẹ̀, àti ṣépè fún tẹ́lẹ̀, tá ti bu tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ṣe iṣẹ́ náà kan fún wa. Ẹgbẹ́ kí wọ́n yẹn sí Nàìjíríà, wọ́n yẹn kúrò láti Amẹ́ríkà, àti Amẹ́ríkà bí kìlú wa, ó wá sí Nàìjíríà. She spent something like 2-3 weeks with Mama Wùmí and Mama Mohbad. Ó ra foodstuff lọ, ó ra gbogbo nǹkan lọ, ó gbọ́dọ̀ wọn, ó ní òun wá gbó wọn, òun wá sì tọ́jú wọn. Gbogbo àwọn information tí ẹ̀ ń gbọ́ yẹn, tẹ́ ẹ̀ ń gbọ́ yẹn, ara wọn tó ń fún wa nìyẹn. Ìyá Mohbad ti jábọ́ sí lọ́wọ́ nípa àwọn kankan. So gbogbo àwọn information ni wọ́n fún wa. Gbogbo chat tí Darusha send sí Darusha kọ spending send sí Darusha tó send sí Gistlover, ṣebí ó wà níbi tó wà, ṣebí bákan nìyẹn ṣe jáde, ṣebí bákan ni wo bó ṣe jáde, bó tilẹ̀ jẹ́ pé Gistlover wà lára wọn tó fẹ́ da ojú ọ̀rọ̀ ló tẹ́lẹ̀ bọ̀ àbọ̀ wá bá lọ́rọ̀ Gistlover, àbọ̀ wá bá sí ni, àbọ̀ wá bá ni, a máa lé ẹlẹ́yọ̀rọ̀ lọ tán ká tó fi àbọ̀ bá jẹ. Lọ́wọ́ mọ̀ pé bọ́ọ̀nà ṣe máa ń ṣiṣẹ́ náà nìyẹn. Gistlover náà burú débi pé tí Gistlover wá gbẹ́ díẹ̀ kò ná nígbà láti ná mílíọ̀nù láti fi wéyàn tó máa plans tiẹ̀ láti rí àṣírí ẹ̀. So iṣẹ́ yìí ó dìbò bẹ̀ sí ń wò wá lọ, ẹ̀kẹ́rẹ́ gbàgàn wá sí oṣù sùn dáhà máa sọ̀rọ̀ lásán ni. Ọ̀nà àmà túbọ̀ fún wa sí. Adémádé lórúkọ mi, ẹ bá mi share fídíò mi, ẹ má jẹ́ bàbá láti subscribe sí YouTube channel mi Adémádé TV.